أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. اللهم اغفر لي ولوالدي والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات. adúpẹ́ fún Ọlọ́run Ọba afi ẹ̀yìn fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run kó gbọpẹ́ wa, Ọlọ́run kó gbà yín wa. Mo gbé látọ̀dọ̀ Sayyidul Wujud kani sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. Odori Shewa Ahmad Tijani radiyallahu anhu, Shewa Ibrahim Niyas radiyallahu anhu, àti gbogbo àwọn àgbàlagbà nílẹ̀ Káàárọ̀ Oòjíire tí wọ́n ń délé fún wọn. Bàbá tọ́lọ́ ní káwa náà tara wọn jáde láti ibi tó ti wá. Sheikh Muhammad al-Awwal Àtàndá Gàrú kọlọmbà kẹwọn. Bàbá wa ń ta Tinubu Sheikh al-Miskin Billahi tí wọ́n jẹ́ àfa wọn kọlọmbà kẹwọn. Bàbá wa àti nílé àti níbí àwọn bàbá wa Gbádégidómà kọlọmbà kẹwọn. Mo kí àwọn bàbá wa tí wọ́n wà lórí ìkàlẹ̀, àfi gbogbo àwọn bàbá yìí àfi kí wọn. Ọlọ́run jẹ́ àjọlá yín pẹ́ ọlọ́nà Muhammad. Alhamdulillahi rabbil alamin. Mi mọ̀ nítorí pé irú àwọn ìjókòó báyìí ó máa ń kún mi lójú púpọ̀, nítorí pé ọmọ ìpìlẹ̀ báyìí làwa náà. Tẹ́ bá dẹ̀ wò jókòó yìí, ẹ wò dáadáa, irú àwa wo la wà ń bẹ̀, irú àwa wo la jókòó. Ìwọ̀nba nǹkan kékeré ni mo fẹ́ gbà wá níyànjú ẹ̀ níbí ilé ni. President wa, ṣé president náà ni? Bàbá president, ayakumullah, mo kí yín o. Àti àwọn gómìnà wa, ṣé mo lè béèrè question lọ́wọ́ yín? Ẹ dákun tó rí Ọlọ́run, ṣé mo lè béèrè question lọ́wọ́ yín? Mo fẹ́ béèrè question méjì. Àkọ́kọ́ náà, kí là ń tà? Question àkọ́kọ́ nìyẹn. Kí là ń tà? Kí ni wọ́ọ̀tì wa? Ẹ dákun torí Ọlọ́run, president, ṣé lè dá mi lóhùn question yẹn? Kí ni wọ́ọ̀tì ẹgbẹ́ wa yìí lẹ́nu? Allahu akbar sallallahu alayhi wa sallam. Bí èèyàn bá ti wọ́ọ̀tì gbogbo nǹkan tá nàbí wọ́ọ̀tì, kí ló tún kù? Tòun ti bẹ́ẹ̀ náà, àfi ká ní nǹkan tá a fi gbélé ayé yìí. Ìyànjú tí mo fẹ́ gbà wá nìyẹn. Kí dẹ̀ là ń tà? Mo fi bẹ́ẹ̀ mo fi kí àwọn àgbà Azikiru. Mo kí bàbá wa aláàjì ọlọ́mọba kẹ́ wọn. Ẹ̀yin bàbá wa bàbá ń gànà ó dáa pé mọ̀mọ́ká Azikiru tó dáa tó pọ́njú làwọn náà ọlọ́mọba kẹ́ wọn. Ibi tí mo wá ń lọ níwọ̀nba ṣókí ká má gbàrà wá lásìkò. Gẹ́gẹ́ mo yẹ bèrè kí là ń tà? Kí ni value wa? Ó wà very very important. Tẹ́ bá wo jókòó tá a jókòó yìí, àwa wo la wà ń bẹ̀? Because anything tẹ́ bá ń tà àbí anything tẹ́ bá gbé dání, kí ni value ẹ̀? Àwọn wo ni wọ́n fẹ́ bá yín jẹ value yẹn? Ṣé ti ṣiṣẹ́ lórí eléyìí?
ìgbìyànjú tí mo fẹ́ gba àwọn ẹgbẹ́ wa lénìí ó ní pé ẹ jẹ́ ká lọ ní plan. Mo gbọ́ tí àwọn MC wa ń sọ ní ìsìn pé a fẹ́ wà níbi tó dáa jù báyìí lọ ní ọdún tó ń bọ̀. Kí ni plan wa? Tó bá yẹ pé báwo ni ò bá ti rí kó já pé àlá ní ààyè yìí, báwo ni ò bá ti rí? Kí ni plan tí ẹgbẹ́ ní tó jẹ́ pé in the next 5 years or 10 years táwa náà máa wọ́ ti billions of naira? What are the plans? Nítorí pé èyí tó máa ń pọ̀jù tí máa ń gbọ́ lọ́dọ̀ àwọn èèyàn ó ní pé àwọn olówó wa wọn ò fi bẹ́ẹ̀ yà sí wa. Tẹ́ bá mọ̀nà tí àwọn olówó wa ń gbà rí owó, ẹ̀yin náà ní gbìyànjú bẹ́ẹ̀ náà ṣe wọ́n ṣe wàhálà tẹ́ fi ìgbìyànjú yẹn tọrọ ẹ̀ lọ́wọ́ wọn. But a kì í fi ìgbìyànjú tí wọ́n fi ń rówó tọrọ owó lọ́wọ́ wọn. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi yé o. Ṣẹ́rí system kan ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká adopt tó máa help wa gan. Tó bá jẹ́ pé for example nísìnyí ẹ̀yin Azikiru, apart from pé àyìn ànábì a tún ní business lára ẹ̀, àbí rọ́ ni mo pa? Àbí ṣé Azikiri ṣó ti di business ní Nàìjíríà báyìí nísìnyí? Kò tí ì di. Bẹ́ẹ̀ ṣé ẹ̀ ń gbèrò kó di business? Ẹ̀ ń gbèrò kó di business? Ẹ́ mi gbọ́ plan yìí ni ẹ̀ good. Ẹ máa wá ní àwọn ìgbésẹ̀ kan tẹ́ ẹ máa gbé tó máa fi ṣe business. Ẹ gbọ́dọ̀ mọ̀ bí Azikiri ṣe máa wà attractive sí àwọn èèyàn. Ṣẹ́rí ọlátẹ̀yìn ń jẹ lẹ́nìí, àwọn bàbá wa ni wọ́n ṣe wàhálà ọlá yẹn lánàá. Èèyàn mélòó ló kù ń sáwíyà lẹ́nìí? Torá ti di záwíyà láti mọ iyì Azikiri. Ẹni tí ò bá ń ṣe Tìjàníyà kó jálá Azikiri kò ní mọ iyì Azikiri. Bí ó bá ṣe náwó ọ̀tọ̀ làwọn tí ó pè kì í ṣe èèyàn Azikiri. Kí ló mú mi wá bí ilé nìí? Nítorí pé àtọ̀ bẹ́ẹ̀ ni wọ́n fi bí wa, oúnjẹ bẹ́ẹ̀ ni wọ́n fi bọ́ wa, àdẹ̀mọ́ iyì rẹ̀. Òun lè ṣe gbọ́dọ̀ ní ìgbìyànjú kẹ́ ní plan báwo lè ṣe fẹ́ ṣe tí Azikiri ṣe fẹ́ wà very very attractive. Àdánwò pọ̀ lára báyìí o. Ṣẹ̀mùkẹ́ láàrin ta wàyí náà inú wa náà lẹ ti máa ráwọn kan tó máa sọ pé ìtẹ́ ń ṣe yìí bídíà ni. Àwọn kan náà máa sọ fún yín pé bídíà kan tó dáa ni, àbí? Kí lè róńgbà yín bẹ́ẹ̀ jẹ́ kí n sọ kí nìkan fún yín. Gbogbo ibi tí oyin bá ti wà ìra máa wá bẹ̀ kan. Tẹ́ ẹ bá mọ bẹ́ẹ̀ yẹn máa ṣe Azikiri tó máa wà attractive, ẹ má jẹ́ n tàn yín. Àtàwọn tó ń sọ fún yín pé bídíà, àtàwọn tí wọ́n wo bí tẹ́ wà, wọ́n á wá o. Wọ́n á wá o. Bí ọdún 10 àbógún ọdún sínsìn tí wọ́n bá ń play hip hop, àwọn kan wà ní àwọn ilé kan bóyá ní ìgbàgbọ́ àbí lọ́dọ̀ wa mùsùlùmí, wọ́n á ní irú jókújó wo ló ń jó yẹn. Àmọ́ lẹ́nìí àti hip hop àti reggae o, bí wọ́n bá play ẹ̀ ń bí gbogbo àtàwà ń bí àtàfà àtọmọ kéwù àtọmọdé gbogbo aláàmì rí. Àbírọ̀ mọ́ pa nítorí pé wọ́n ti make ẹ̀ wà attractive. Ìyẹn làkọ́kọ́. Ẹ̀kejì, báwo lẹ ṣe fẹ́ make ẹgbẹ́ yín wà valuable? Tí ẹ bá ti make ẹgbẹ́ wà valuable, àwọn èèyàn máa wá wọ́n mọ̀ lọ ni o. Bẹ̀tẹ̀ bá make wà valuable, àwọn èèyàn á dúró tì yín, àwọn èèyàn gidi. Ẹgbẹ́ yìí, ẹ má jẹ́ n tàn yín, nǹkan tí èèyàn fi wà valuable ẹ gbọ́dọ̀ wà o.
máa ṣe kíní kan bí lẹ́yìn ó lè má sínú program yín kí ni nǹkan tẹ́yìn kan gbé sílẹ̀ tọ́mọ ẹgbẹ́ fi máa mọ̀ pé a máa tẹ̀ pa síbi ni kí lẹ gbé kalẹ̀ ẹ gbọ́dọ̀ ní nǹkan tẹ́ ẹ gbé kalẹ̀ tọ́mọ ẹgbẹ́ fi sọ wípé a máa tẹ̀ pa síbi ni ó dàbí ẹni tó níbi tó ti ń ṣiṣẹ́ ni tẹ́ bá rẹni tó ń ṣiṣẹ́ tí wọ́n gbà á ní fọbọ́fọbọ́ nílé alámàlà lẹ́gbẹ̀ẹ́ lé àtẹni tí wọ́n gbà sí fọbọ́fọbọ́ níbi iṣẹ́ ilé iṣẹ́ Dangote ẹnìkan á sọ fún yín pé ibi ló máa kú sí. kí lẹ̀ ń ṣe kí lẹ̀ ń ṣe tó fi jẹ́ pé gbogbo àtàwọn tí wọ́n ń yín mú sí yín torí kò ní sọ́gbọ́n kẹ́ má ra wọn tí ó yìn mú kí ni wọ́n ń wá káàkiri táwọn náà máa wá wò tó bá dé stage kan ẹ wo bí tá a wà yìí mi ì fẹ́ sọ púpọ̀ nípa bí ó ní bíbí ìṣe jẹ́ ní nǹkan bí 30 ọdún sẹ́yìn ó ní bíbí ìṣe jẹ́ 20 ọdún sẹ́yìn gbogbo who is who àtàṣẹ ìlú yìí ẹ má jẹ́ àsọtán àárín ni wọ́n ti ń pa gbangba la wà ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká fi gbogbo ọwọ́ jẹun ẹ tọ̀ àwọn èèyàn lọ àbí láàrin yín ara wọn tó ń ṣe business láàrin wa ọ̀nà owó la fi lè gbà valuable lóde òsìn ó wà very 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 important tẹ́ bá rí àsàlátù tó bá kún lẹ́nìí tó bá kún dáadáa ẹ lọ wádìí ẹ̀ dáadáa wọ́n rí value kan látara bẹ́ẹ̀ so kí n bá má sọ àsọjù ọ̀rọ̀ ó máa dùn mọ́ mi bẹ́ẹ̀ bá ti ń ṣe léyìí tán ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run inú nǹkan tí èèyàn invest lórí ẹ̀ ẹ má wo tọ̀rọ̀ ẹgbẹ́ o nínú nǹkan tí èèyàn invest lórí ẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ tó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé yín náà máa ní inú ẹ̀ ní property wa o ẹ bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ imagine mo ní ẹgbẹ́ kan ní 2021 ẹgbẹ́ ni o cooperative society ara ilẹ̀ kan 50 plot of land nínú igbó ẹgbẹ́ ni o cooperative ó di wàhálà ńgbà náà àwọn bẹ́gbẹ́ yẹn ṣe wá wáyé àwọn kan dá 100,000 àwọn kan dá 100,000 naira àwọn kan dá millions owó yẹn wá jẹ́ 125 million naira 2021 ọdún wo la wà ní ìsìn ẹnìkan ń bẹ àwọn kan ń bẹ ẹgbẹ́ yẹn láti ra ilẹ̀ yẹn ní 1 billion naira lẹ́nu ẹ dákun torí Ọlọ́run ẹ lọ ní plan nbolẹ́fẹ́ wà lọ́dún 5 sí ìsìn nbolẹ́fẹ́ wà lọ́dún 10 sí ìsìn wọ́n lẹ́ni tó bá rẹ̀ lẹ́wọ̀n ẹ gbọ́ o ẹni tó bá rẹ̀ lẹ́wọ̀n ó wá dẹ́wọ̀n ó wá sọ pé why me kí ni mo wá ṣe ń bí ẹbí pílánì wo ló ní fúnlé ayé ẹ̀ láti wà ń bò míì yàtọ̀ síbi tó ti bá rẹ̀ pílánì wo ló ní láti wà ń bò míì yàtọ̀ síbi tó ti bá rẹ̀ téèyàn bá ti ní plan láyé ibi tó fẹ́ wà lọ́la lọ́túnla lógún ọdún sí ìsìn ibi tó bá ti bá rẹ̀ kó má bínú o subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ẹ gbé Ọlọ́run tóbi ni Allahu Akbar bàbá wa ṣe Lukman ẹ má ti lọ torí gbogbo àwọn tó bá jẹ́ Lukman Hakeem náà náà máa ń jẹ́ kódà nìkan tá a jọ ṣe BSc ní University of Lagos ìní sọ àdúgbò tó ti wá lecturer àwòwò àwòjú ń sọ wọn ni Lukman Hakeem Ọlọ́run ọba tí ó pe yín lọ́pọlọ olówó mi lówó ṣùgbọ́n kò ní làákàyè Ọlọ́run lè fẹ́ lómi làákàyè ṣùgbọ́n kò sí owó ṣùgbọ́n lọ́dọ̀ ti yín lànà ilmu wọ́là náà máa ń lò gbogbo ẹ̀ Ọlọ́run papọ̀ kọ́lọ́run wọlé abẹ́ bàbá wa tí ẹ bu dáadáa náà lára wọn bàbá náà lẹ́yìn kọ́ tọrọ àdúrà fún kẹ́ tó wọnú ọ̀rọ̀ bàbá wa gáàrú ọlọ́mọṣẹ́ bá ṣàlékún kẹ́ wọn kọ́lọ́run wá wọlé àyíká dúró ṣe yìí àwọn Lagos State
nínú àwọn kan tí mo fẹ́ tún ṣàlàyé kún tí bàbá ti sọ wàláì wọ́n ní motive òun ló pẹ̀lú tèmi gan fi wá bíbà ilé ni pé ẹ jẹ́ ẹ pa àwọn tó níláárí nú ayé káwa wo ń tájọ ṣe fúnra wa wàláhì bi rabbil Kaaba wọ́n try gan for the successful of this program tọ́lọ́hún fi bá wa gbé débi tó gbé dé yìí ìrànlọ́wọ́ àwọn tá a fẹ́ dákọ ni kódà tẹ ẹ bá rí tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ máa rí pé wọ́n ń gbé kinní kan wọlé bí empowerment nínú ìrànlọ́wọ́ àwọn kan náà ló tún ti yọjú yẹn mo bí Ọlọ́run nínú ọlá ẹ ní pasán láyé bá a ti ṣe pè yín ọ̀pọ̀ èèyàn ló ti dà mí sọ yín náà ti da ojú sọ yín níbi last 2 months mo wà ní Darul Irshad wal Isaad lórí ilé wa ń bẹ̀ yẹn wọ́n wá ń pe bàbá wa kan nínú àwọn tó ń kọrin lágbàáyé à ń pè wọn láàájú wa tìdíbọdò Wallahi Ibrahim wọ́n ní njọ́ táwọn máa drop mic páwọn ò kọrin mọ́ Darul Irshad làwọn ti ju mic lẹ̀ wọ́n dẹ̀ fún wa ní 5 million naira lọ́dún náà oníjọ́ náà lọ́hùn mo wá ń bèrè lọ́wọ́ olóde kan lánàá wá ní wọ́n ti sẹ́ndì owó níjẹ̀ta mo lọ́wọ́ oníjọ́ bàjẹ́ o ká tó wá ní Garutech tá a ti ń gbọ́ látọ̀dún yìí mo bí Ọlọ́run nínú ọlá ẹ̀ Ọlọ́run níjẹ́ ó kán lọ́wọ́ yín o gbogbo DHAIGMAN Lagos State tí bàbá wa Sheikh Ismail tí ó kọ́ mọ́ lábẹ́ àṣẹ Maulana Sheikh Aminullah Abdulsalam Akọ́sílẹ̀ tí wọ́n ń jẹ́ gọ́vnọ̀ fún gbogbo wa bàbá wa ní bá wọn béèrè lọ́wọ́ yín pé kí lẹ fẹ́ fi bá a dá sí DHAIGMAN bisimilayi sa. alhamdulilayi rabbil alamin kí n má gba wà lásìkò ni ń fún yín ní nǹkan àmọ́ nǹkan tí ń fún yín màá fi ẹ má jẹ́ pé condition bẹ́ẹ̀ mo fẹ́ fi ṣe ká fi ṣe foundation kan tí mo rò bí yóò ṣe dáadáa ni ẹ dákun torí Ọlọ́run owó tí ń fún yín ó kéré gan àmọ́ mo fẹ́ kẹ́ ẹ wá nǹkan tẹ́ ẹ fi ṣe tẹ́ ẹ fi sọ orí ẹ̀ ẹ dákun torí Ọlọ́run nǹkan tẹ́ ẹ fi sọ orí ẹ̀ tí ò nítumọ̀ tó jẹ́ pé mo fẹ́ mi fẹ́ lo language tí ò dáa ni mo fẹ́ fẹ́ yín bí ìyàwó ni mo wá fẹ́ ṣòwò ọmọ sára yín tó jẹ́ pé lóṣù mẹ́sàn-án a gbọ́dọ̀ ti bí lọ́dún mẹ́wàá ó gbọ́dọ̀ ti dàgbà lógún ọdún ó gbọ́dọ̀ níbi tó wà ìyẹn ni mo fẹ́ fi sí ẹ̀yin ni kẹ́ wá jókòó kẹ́ jọ rò láàrin ara yìí èwo láṣẹ tí ó bímọ rí kò máa ń sínú àládà mi kí n máa sábà pé owó ń ta kò sínú àládà mi ń fún yín láàfin mílíọ̀nù náírà ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ kó bí nǹkan kan ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ kó bí nǹkan kan bẹ́ẹ̀ pè mí lọ́dún tó ń bọ̀ tí n bá ṣe wà níbí tí n bá ṣe wà around màá wá ń bí yín léèrè ọ̀rọ̀ o bóyá tó bá wá ti bímọ ń gbà náà bóyá àtún wá kó tó bá ti bímọ á wà á kó bàbá wa kó tán tó bá rí kó àká máa ṣe bá dé fọmọ yẹn lọ́dọọdún á mọ̀ ṣe subhana rabbika rabbil izzati. ẹ máa bá ń wọ ọ̀dọ̀ bàbá wa gba Khalifatul Khulafa ẹ máa bá lọ sọ́dọ̀ bàbá Khalifatul Khulafa gbogbo DHAIGMAN Lagos State wọn láwọn mọrírì bàbá wa Sheikh Lukman Garutech Nigerian Limited ọlọmọdé ó bàjẹ́ láéláé ọmọ tó bá ti mọṣẹ́ MC dáadáa kò ní dúró lórí òkè tí àfa rẹ̀ mọ́ lásìkò báyìí yóò ti sọ̀kalẹ̀ lọ bá wọn nígbà tí ọmọ bá jẹ́ onílàákàyè kò ní mọ bá fa rẹ̀ du ọ̀rọ̀ yóò ti máa lọ sí ọ̀nà ibi tí yóò ti sọ̀kalẹ̀ lọ síbi tí ń lọ yóò lè jẹ́ kí ọ̀rọ̀ náà yóò lè dúró tíbi tá a fẹ́ kó dúró sí. Sheikh Lukman Garutech ibi tẹ́ dúró sí yẹn náà da alámúnáṣírà kan lọ àfa yìí tó bá gbọ́ yẹn náà a sọ fún ọ pé yà lọ báyìí lọ bọ́lẹ̀ alámúnáṣírà ibi tí Garutech wà yẹn ká ṣàtẹ́wọ́ wọn ní bá mi àgbà akọ́sílẹ̀ ní káké fún wọn bá mi àgbà
má fowó ra lé wọ́n ní àké fún yín ẹ dìde wọ́n ní ẹ dìde wọ́n ní ẹ dìde wọ́n ní ẹ dìde sà Sheikh Lukman Garutech wọ́n ní ẹ dìde sókè wọ́n ní ẹ dìde sókè wọ́n ní ẹ tẹ́wọ́ yín méjèèjì alámúnáṣírá yẹn jẹ́ kí gbogbo akájọ ké dáadáa fún wọn ẹ tẹ́wọ́ yín méjèèjì sà ẹ dúró mi tẹ dúró sí iná dáa sẹ́ńtà inú ọ̀lù iná ní ẹ má ti kí wọn o ẹ má ti kí wọn ẹ má bá wọn ṣe àmì náà ni alámúnáṣírá bismillahir rahmanir rahim alámúnáṣírá laka sadrak wa wada'na anka wizrak alladhi anqadha zahrak wa rafa'na laka zikrak fa inna ma'al usri yusra inna ma'al usri yusra fa idha faragta fansab wa ila rabbika wọ́n ní kí n bá yín fi àsàlátù ẹ̀rọ sí lórí bá mi àgbà akọ́sílẹ̀ ni wọ́n ṣẹ́jú ẹ̀ mọ́ mi lára pé ẹ sàlátù ẹ̀rẹ̀ ẹ̀ kéle wọn lórí ta ló gbọ́ iye tí wọ́n ná fún wa torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò gbọ́ dáadáa $500,000 that is 500,000 naira tá a bá fẹ́ wo 500,000 naira yẹn èló ni 10% yẹ èló ni 10% 500,000 50,000 owó àdúrà tí ń gbànú tí má kásàlátù ẹ̀rọ ìdílé tán sọ́lì sọ́látàn tu'arrifuna biha iyya allahumma salli ala nuril anwar wa sirril asrar wa tiryakil aghyar wa miftahi babi yassar sayyidina muhammadi al-muqtar wa ala alihi al-atyar wa ashabihi al-akhyar adada ni'amillahi wa afdali la hawla wala quwwata illa ọmọ mi nìkan ló gbé pọ́ọ̀sì sọ́run nínú àwọn tó ń bọ̀ ń bẹ̀ yẹn ọlọ́run ní jẹ́ wálẹ̀ kan ṣe wá àdúrà yẹn ní 10% 500,000 ọlọ́run ní jẹ́ bàjẹ́ tí ọmọ bá wá débi tí ó kó 500 tí ó kó 50,000 wá àbí kéèyàn nọrú ọmọ náà ṣe léṣe gbẹ́rù wọ̀wọ̀ làwọn arájáde.